Bismillah walhamdulillah, salatu wassalam ala rasulillah. Ọjọ́ òní ni Yawmul Khamis. Déètì òní ni ọjọ́ kẹtàlá oṣù kẹfà Jumada Thani ọdún 1447. Àmọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ bàbá wa Dr. Hawa Ibrahim, kí Allah bá mi ṣe àlékún dáadáa fún wọn. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mò ń rí àwọn fídíò kan tí ó lágbára. Mo ti rírú ẹ̀ rí ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn. Ní kété tí mo rí àwọn fídíò yẹn, mo sẹ́ǹdì ẹ̀ sí bàbá wa Dr. Hawa Ibrahim, mo sẹ́ǹdì ẹ̀ sí wọn. Èmi àti wọn jọ sọ̀rọ̀ lórí rẹ̀. So recently mo wá rí ìyá àgbàlagbà kan tí wọ́n ń pè ní ìyá Kẹsẹ́tì. Mo rí fídíò tiwọn náà. Nígbà táwọn tiẹ̀ ń sọ̀rọ̀, wọ́n mú orúkọ mi, wọ́n ti bọnú ọ̀rọ̀ wọn, wọ́n sọ ọ́ fẹ́rẹ́fẹ́. Àmọ́ mo wá rí àwọn fídíò míì, wọ́n ń pè nìkan ní bóyá Kàkàkí or whatever ní orúkọ TV channel yẹn lórí social media. Ẹ pẹ̀lẹ́ ọmọ. So mo rí fídíò yẹn tí ẹnìyẹn ń ṣépè tó pọ̀. Ó ń ṣépè tó pọ̀. Ó ń gbé bàbá wa yìí, ó ń gbé wọn ṣépè. Ó ń gbé àwọn aráalé wọn, ó ń gbé wọn ṣépè. Ó ń gbé àwọn ọmọ wọn, ó ń gbé wọn ṣépè. Kí ló dé? Mo wá jókòó táwọn fídíò yẹn. Mi ò wulẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí bàbá mọ́, torí pẹ̀lú ọjọ́ orí wọn kò yẹ kí wọ́n máa gbọ́ ìró ìbànújẹ́. Mo fi wọ́n sípò bàbá mi. So wọ́n wá rí wípé àwọn fídíò wọ̀nyí tí wọ́n ti ń sọ̀rọ̀ tí ò dáa, ọ̀rọ̀ kò bá kùn gbé, tí wọ́n ti ń sọ sí bàbá wa yìí, ó pin mí lẹ́mìí pé kí ló ṣẹlẹ̀ gan? Kí ló fà á tí wọ́n fi ń fún wọn lépè? Àpapọ̀ gbogbo àwọn fídíò wọ̀nyẹn bí ìdí bíi mẹ́ta tàbí mẹ́rin ni mo rí ńbẹ̀. Mo rí bí ìdí mẹ́ta nínú àwọn fídíò yẹn. Ìdí alákọ̀ọ́kọ́, wọ́n fi ẹ̀sùn kan bàbá wa Dr. Hawa Ibrahim. Wọ́n ní àwọn ni wọ́n ń gbé owó kalẹ̀ fún àwọn Dr. Imran Eleha, Saheed Shittu, pé kí wọ́n fi máa tako Mudirul Markaz. Okay. Bákan náà, wọ́n ní bàbá wa yìí náà ní ó ń gbé owó kalẹ̀, tàbí pé àwọn ní ń gbówó kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́, ìmáàmù Ọ̀yọ́, tí wọ́n fi já sí pé ọ̀tọ̀ lẹni tó yẹ kó jẹ ìmáàmù, ọ̀tọ̀ lẹni tó wà lórí ìmáàmà. Wọ́n sọ yẹn náà. So paríparí ẹ̀, nínú àwọn ẹ̀sùn tẹ́ fi kàn wọ́n, wọ́n ní àwọn ni wọn ò jẹ́ kí wọ́n rí Saheed Shittu mú. Tọ́, àwọn nǹkan tèmi rí tó jẹ́ kókó nìyẹn. Ṣé wá rí
ẹ jẹ́ kí á ti ibì kan wò ó. Àwọn tí wọ́n ń fún bàbá wa yìí lépè ṣáájú kí wọ́n tó máa dákọ bàbá wa Dr. Awai Ibrahim yìí, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tá a máa ń gbọ́ táwọn èèyàn yìí máa ń sọ òun ni wípé àwọn Saudi Arabia àwọn ni wọ́n gbowó fún Dr. Ibrahim Eleha pé kó máa tako Markaz àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa ń tako Mudirul Markaz. Ohun tá à ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Mo fi pé sáà yẹn ti lọ, sáà tí pé Saudi ń gbowó fáwọn kan láti máa tako àwọn bàbá ilẹ̀ Yorùbá tí wọ́n jó ní Súfí, tí wọ́n jẹ́ àfáà ẹlẹ́bọ. Mo fi pé sáà yẹn wọ́n ti lò ó ti sá, ó ti kùtà. Wọ́n wá wò pé ta tún ni ó tún jẹ́ olójú àánú tó náwó sídìí ẹ̀sìn Islam. Wọ́n wò lọ, wọ́n wò bọ̀, wọn ò rí ẹni tí ó dàbí Dr. Awai Ibrahim. Wọn ò rẹni tó dàbí wọn. Wọ́n wá fàbọ̀ sórí bàbá oníbàbá. Bẹ́yìn ṣe ń sọ wípé Dr. Awai Ibrahim ló ń gbówó kalẹ̀ fún Saidi, fún Dr. Ibrahim Eleha àti fáwọn míì tẹ́ tún lè tún dákọ. Ó tún ṣe é ṣe kẹ́ tún dákọ tèmi náà mọ́, kò lè bá mi lójijì. Bẹ́yìn ṣe ń dákọ Dr. Awai Ibrahim yẹn, ọjọ́ wo lẹ́yìn gbọ́ tí àwa Alùsúnà tá à ń dárúkọ pé ẹni báyìí ló ń gbé owó fún Mudirul Markaz láti máa sọ àwọn ọ̀rọ̀ tí ó ń tako Islam, tó ń tako Súnà Ànábì? Ta lẹ gbọ́ lẹ́nu ẹ̀rí láàrin àwọn onísúnà ká sọ bẹ́ẹ̀ against Mudirul Markaz? ẹ̀yin rí Mudirul Markaz Hadawullahu Afahu, ẹ̀yin rí wọn nírí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ tá a ní ò lọ nínú ẹ̀sìn, ẹ̀yin rí nírí kó lọ. Ẹ tún wá rí nírí wípé Mudirul Markaz ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́nìkan ó tún sọ̀rọ̀ lé àbá láì sọ lọ́hùn. Ẹ má sọ Mudirul Markaz, ẹ má sọ wọ́n dọ́lọ́nà, ẹ má sọ wọ́n dòòṣà. Wọn kì í sòòṣà, wọn kì í sòòṣà, wọn kì í ṣe òòṣà. Mudirul Markaz gẹ́gẹ́ fún ara wọn, wọn ò fìgbà kankan sọrí láyé wípé táwọn bá sọ̀rọ̀ ẹni tó bá ní ìmọ̀ míì lọ́dọ̀ lórí ẹ̀ pé kó má sọ̀rọ̀. Ohun tí wọ́n kàn ń sọ ni wípé àwọn ọmọ tó bá jẹ́ ọmọ Markaz o, kí wọ́n máa yáfí àwọn, yálà àwọn sọ́ọ̀rẹ́ ni o tàbí àwọn sọ́ọ́bà míì ni o. Àwọn ọmọ tó bá jẹ́ ọmọ Markaz ni wọ́n ń sọ yẹn lé lọ́wọ́. Náà ló fà á tá a fi gbọ́ fídíò kan tó sọ wípé ẹni tí bàbá ẹ̀ bá mú wá sí Markaz tó bá wá sọ̀rọ̀ against Mudiru, tó lóun fẹ́ tún Mudiru ṣe, bàbá rẹ̀ ló máa lè. Ẹni tẹ́gbọ́n ẹ̀ bá mú wá tó wá fẹ́ tún Mudiru ṣe, ẹgbẹ́ ẹ̀ ló máa lè. Ṣé ní gbogbo àwọn dírámà wọ̀nyẹn ẹ jẹ́ kó mọ láàrin ara yín. Ẹ má gbé sára yín kọjá mọ́sálásí. Bí Abubakar Siddiq radiyallahu anhu tó bá sọ̀rọ̀ tí ò lọ nínú ẹ̀sìn tá a rákọọ́lẹ̀ rẹ̀, ọ̀rọ̀ yín ò ní tí ìdọ́dọ̀ wa tí sàábé míì yóò ti tún ṣe. Tí Umar ọmọ Khattab radiyallahu anhu tó bá sọ̀rọ̀ tí ò lọ nínú ẹ̀sìn, ọ̀rọ̀ yín ò ní tí ìdí sẹ́ńtírì tiwa tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti tún ṣe. Ṣé bá a gbọ́ ọjọ́ kan tí Umar ṣe kútúbà nínú mọ́ṣáláṣí Júmà tó sọ̀rọ̀ nípa mahar, tóbìnrin kan sì tún ṣe. Bó sì yẹ kárí nìyẹn. Ẹ má sọ Mudirul Markaz, ẹ má sọ wọ́n di òòṣà, ìyẹn ni. Ṣé wá rí sáà pé Saudi ń gbowó fún wa, ìyẹn ti kùtà.
sáà tá a wà ní ìsìn ni sáà àwa la wà báyìí. Nígbà bá tún dọ̀la ẹ tún rí sáà ẹlòmíì. Kò sí ẹnìkan, at least bàbá wa yìí mo mọ̀ wọ́n ní ìsìn ó ti ń lọ bí ọdún 4 tẹ́mi mọ̀ wọ́n. Ká fi tèmi sí sample, ó ti ń lọ bí ọdún 4 tí bá wo orí fóònù mi, ó ti lọ bí ọdún 4 tí mo mọ̀ bàbá wa Dr. Awai Ibrahim. Mo ṣe short video kan, òun ni wọ́n rí, wọ́n wò ó tẹ́ wọn lọ́rùn, wọ́n sì pè mí. Ṣé àkíyèmí máa fi nọ́mbà tèmi sórí social media, so wọ́n pè mí for the first time, wọ́n kí mi, wọ́n ṣàdúrà fún mi. Okay, èmi ti ń ṣe dáwà bọ̀ ó ti lé ní 30 years. Àwa tí ń ṣe àtúnṣe ọ̀rọ̀ Mudirul Markaz ó ti lé ní 4 years. Kẹ́nìkan wá bọ́ ta ní ìsìn kọ́ wá máa sọ wípé Dr. Awai Ibrahim pé ara àwọn tí ń gbówó fún làbúrò yìí mọ́ wà láti fi tako Mudirul Markaz. Ohun tá bí léèrè ni wípé ṣé ò tí ì ka, ṣé ìtẹ́pọ̀ lọ ka tí a Kankana, kọ́mọ̀ ìpò ti lọ ka tí a Kankana. Ọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Àwa náà mọ àwọn tí wọ́n ń gbówó fún Mudirul Markaz. Gbogbo àfáà kọ̀ọ̀kan ni ó ní ẹni tí ń fún ní tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n fi ń kún lọ́wọ́ pẹ̀lú àníyàn pé àwọn ń kún lọ́wọ́ lórí iṣẹ́ dáwà. Kì í ṣàwọn ni wọ́n gbéṣẹ́ dáwà lé wa lọ́wọ́. So ẹ lè fi bẹ̀ yẹn, ẹ lè fi àtáàkì personality bàbá wa Dr. Awai Ibrahim. Ẹni tí Dr. Awai Ibrahim ò fún lówó, ẹlòmíì náà ń kún lọ́wọ́. A rí olówó mùsùlùmí tó ń ra mọ́tò fáàfáà, a rí olówó mùsùlùmí tó ń kọ́lé fáàfáà ẹ̀sìn, a rí olówó mùsùlùmí tó kọ́ mọ́sálásí fáàfáà ẹ̀sìn. Àwọn fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ni. That is number 1. Number 2, ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣàmọ̀ kí mi ò dá sí rí, but ọ̀rọ̀ yìí ló fẹ́ fa tí mo fẹ́ fi sọ̀rọ̀ kékeré lórí ẹ̀, ọ̀rọ̀ kékeré lórí ẹ̀. Tí bàbá àwa bá ní interest lórí ta ló máa jẹ́ ìmáàmù àbí ti ìlú Ọ̀yọ́, kí ni pọ́blẹ́mù yín níbi ìyẹn? Ṣẹ́yìn náà ò ní interest ń bẹ̀ ni? Ṣé bólúkúlùkù yín lẹ́jọ́ ní interest? So ẹni tó lọ ń bá wá pé kí interest yẹ kó succeed, ẹ nídìí kẹ́ wá máa pariwo ẹ nídìí kẹ́ bà lórúkọ jẹ́. Ọkọlé fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ọkọ̀ mọ́ṣáláṣí fún, ọkọ̀ ọ̀rà mọ́tò fún. Ìwọ náà lọ kọ́lé fáàfáà, ra mọ́tò fáàfáà. Ẹ má bà ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́. Ó ti yé. Ṣé ẹ rí eléyìí tí ó sì rújú nínú ẹ̀sùn tẹ́ fi kàn wọ́n? Mo ti yanjú ọ̀rọ̀ pé ṣé àwọn ní ń gbowó kalẹ̀. Mo ti sọ pé sísítẹ́ẹ̀mù ní Nàìjíríà nìyẹn. Ẹ ti lo ti sáà ti Saudi parí, ti Dr. Awaloku tẹ́ fẹ́ lò báyìí. So sáà tẹ́ ń lò nìyẹn, sísítẹ́ẹ̀mù yìí nìyẹn. Then èèyàn ní interest lórí pé ìmáàmù kan ni ó jẹ, ìmáàmù kan ni ò jẹ. Olúkúlùkù ilẹ̀jọ́ ní interest lórí ẹ̀. Tọ́lọ́ ń bá wá gbé ògo fẹ́nìkan, ẹ má bà lórúkọ jẹ́. That is number 2. Ṣé wá rí eléyìí tí ó critical ń bẹ, tó wà complicated ń bẹ? Òun ní issue pé bàbá àwa
ni ò jẹ́ kí ọwọ́ ba Saheed Shittu. Mo fi Allah tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra lórí tí mo fẹ́ sọ yìí. Ṣé rí bàbá wa, ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí sí èmi tí ó involve ọ̀rọ̀ ọlọ́pàá tí bàbá wa dá sí. So nígbà wọn dá sọ̀rọ̀ yẹn Allah sì bá níyanjú ẹ̀. Èmi àti àwọn èèyàn mi a wá lọ kí wọn for the first time. Mo ti mọ̀ wọ́n láti bí ọdún 4. Ok, ṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ yẹn last year ni. Èmi àti bàbá wa a jọ ríra wa in person rí. Kọ́lọ́ bá mi ṣe dáadáa fún bàbá náà. Mo wá lọ kí wọn pé ẹ ṣé o tẹ́ bá ní dá sọ̀rọ̀ yìí o. Bàbá wa sọ̀rọ̀ kan. Bàbá ní àwọn ríra àwọn gẹ́gẹ́ bí bàbá gbogbo wa. Ìbànújẹ́ ni ó máa jẹ́ fún àwọn táwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ láàyè. Ká wá ní clash láàrin ara wa kó wá já sí pé àgọ́ ọlọ́pàá láàpò lọ. Pé inú àwọn ò ní dùn sí. Pé inú àwọn ò ní dùn sí. Therefore, gbogbo ntọ́lọ́mbá fún àwọn ní agbára làwọn ó ṣe táwọn ó fi yọwọ́ ọlọ́pàá kúrò ń bẹ̀ tí ó fi já sí pé inú ilé láti parí ẹ̀. Pé ìbànújẹ́ ńlá ló jẹ́ fáwọn ká wá gbọ́ wípé àfáà méjì ń bára wọn jà, ọlọ́pàá wá ń bá wọn ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀. Lóòótọ́ làwọn ò mọ kéwú bíi wá o, ṣùgbọ́n àwọn rí i pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kí irú àwọn káwọn lè yanjú ẹ̀. So àwọn ò ní lajú àwọn lẹ̀ báyìí kí wọ́n wá mú ẹnìkan tì mọ́lé nínú wa. Àwọn rí wa gẹ́gẹ́ bíi pé mùsùlùmí ni gbogbo wa. Ẹnìkan ò gbọ́dọ̀ tẹnìkan mọ́lé. Ó wà natural ká ṣẹra wa. Ó wà natural ká ṣẹra wa. Ká má kó tiwa lọ báwọn ọlọ́pàá, ká má kó tiwa lọ báwọn adájọ́. Stand bàbá nìyẹn. So therefore lórí mátà tán bá mi yanjú yẹn, wàláhì gbogbo eré ni bàbá sá. Wípé àníṣe ọ̀rọ̀ yìí kò ní dágọ̀ ọlọ́pàá. Tó bá sì dágọ̀ ọlọ́pàá, wọn ò ní tẹ nìkankan mọ́lé nínú àwa méjèèjì. Ok, stand bàbá nìyẹn. Ẹ rí i pé lórí ọ̀rọ̀ Malam Yusuf àti Alhaji Jamiu Adégúnwà. Jamiu Adégúnwà sọ lórí prógrámù ẹ̀ wípé bàbá wa wọ́n pe òun pé ọ̀rọ̀ tí ń bẹ láàrin wa àti Yusuf yìí ẹ jẹ́ á parí ẹ̀ lé, ẹ jẹ́ á yanjú ẹ̀ lé, ẹ gbé kúrò ní police station. Tó túmọ̀ sí wípé ọba àjò ń súnà, ọba àjò ń bídíà lọ́dọ̀ bàbá wa, àní ẹ má gbéra yín lọ sí police station. Àwọn kan ni wọ́n rán Saheed Shittu ńṣẹ́ dáwà tó ṣe. Wọn ò sì rán pé kó bú ẹnikẹ́ni. Wọn ò rán pé kó bú Mudirul Markaz. In fact, àwọn ọ̀rọ̀ kan bẹ tí Saheed Shittu sọ tó jẹ́ èébú táwa náà ò faramọ́, tẹ́yìn náà sì mọ̀ pé àfaramọ́. Mo fẹ́ kúrò níbi ariwo ni o.
so àwọn ọ̀rọ̀ kan bẹ tó dá sí pé Saheed sọ sí bàbá Mudiru Markaz tá a lè pè ní pé èèyàn fẹ́ túyàn ṣe bí ó ṣe pé èèyàn fẹ́ yẹpẹrẹ èèyàn táwa gangan fún ara wa táwa gangan ò fara mọ́. so bàbá àwa ò lè gbówó kalẹ̀ fẹ́nì kankan pé lọ́mọ bú Mudiru o lọ́mọ bú lágbájá o láíláí 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 wọn èé ṣe èèyàn kéèyàn bá nà wọn èé ṣe èèyàn kéèyàn bá wọn but ìròrí tiwọn ó ní wípé àníṣe àtó ń bídíà àtó ń súnà ẹ má gbéra yín lọ sí police station ohunkóhun tó bá ṣẹlẹ̀ láàrin yín ẹ jẹ́ á jọ jókòó ká jọ sọ ká jọ yanjú ẹ̀ stand bàbá wa nìyẹn. now ní ìsìn ẹ̀yin kan wá bọ́ta ẹ̀ ń fún wọn lépè ẹ̀ ń fún wọn lépè kódà ẹ tó ń sọ débi ẹ̀ ń fún wọn lépè ẹ̀ ń fún ìyàwó wọn lépè ẹ̀ ń fún àmọ́ wọn lépè nǹkan kankan ń fẹ́ kẹ́ lọ rántí gbogbo ẹ̀yin tẹ́ ń fún bàbá yìí lépè ṣe rí àdúà àti èpè àdúà àti èpè a ti mọ̀ pé word and opposite ni ok káwá sọ wípé àwa kan ń fún bàbá yìí ní àdúà ká sọ pé à ń fún wọn ní àdúà àmọ́ ọ̀rọ̀ wọn ò jẹ́ má dùà kò sí aburú kankan bẹ̀ fún wa. mo ń gbé assumption kalẹ̀ ní o okay. bá a fún wọn ládùúà tọrọ wọn ò jẹ́ má dùà kò jáburú fún wa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń fún bàbá oníbàbá lépè káàzùmù wípé ọ̀rọ̀ wọn ò jẹ́ mépè ẹ sì ti fún wọn ní èpè ẹ fún àwọn ìyàwó wọn ẹ fún wọn lépè ẹ fún àwọn ọmọ wọn ẹ fún wọn lépè yàtọ̀ sí àwọn ẹ̀sùn burúkú tẹ́ fi kàn wọ́n ẹ má gbàgbé wípé èpè yóò padà sórí yín o èpè yóò padà sórí yín ẹ rántí ọ̀rọ̀ tánàbì sọ sallallahu alaihi wasallam lórí fífún ẹni tí ò jẹ̀bi èpè lépè èpè yóò padà sórí ẹni tó bá ṣépè o ìyẹn báyẹn. lára ohun tí mo tún wá fẹ́ sọ ni wípé nínú àwọn onísúnà ààrẹ ni tí òun náà fẹ́ máa sọ pé èpè tí wọ́n fún bàbá yìí àti mẹ́sẹ̀ ń ba orúkọ wọn jẹ́ yìí pé ohun tí wọ́n béèrè fún náà ni kí wá ni wọ́n fi ṣèwọ́ ó ní nítorí wípé bàbá yìí bí wọ́n ṣe ń náwó fún onísúnà ni wọ́n náwó fún ní bídíà kódà owó tí wọ́n ná fún ní bídíà ó pọ̀ ju èyí tí wọ́n ná fún ní súnà lọ ló ti yé ó pọ̀ ju èyí tí wọ́n ná fún ní súnà lọ ṣé ìyẹn ló wá yẹ kó wá jẹ́ èsì àbí sáǹdì wa no ṣe rí bàbá wa nínú akọni tó ń náwó lọ́sàn-án lóru fún Islam generally ni wọ́n wà ṣùgbọ́n olówó ni wọ́n ìwọ̀nba àgbọ́yé pé tí wọ́n ní ni wọ́n fi ń ná owó yẹn sọ́tún ni wọ́n ń ná sósì àwọn onísúnà láwàá jẹ́ kó yé bàbá wa wípé bàbá ẹ má náwó fáwọn oníbídíà mọ́ oníbídíà kì í ṣe kúre Allah ló mọye mosque tí bàbá yìí ti kọ́ fáwọn oníbídíà Allah ló mọye àwọn tí wọ́n ti rán ní hajj nínú àwọn oníbídíà Allah ló mọye dáadáa tí wọ́n ti gbéṣe láwọn bàbá yìí ṣe oore kéékèèké wọn èé sì pín oore wọn èé máa fẹ́ pín oore ṣe pé òkè o nǹkan jẹ́ 1000 géèmì ó fi 200 lẹ̀ káwọn yòókù náà ó ṣe no
tí bàbá yìí bá fẹ́ ṣe oore wọ́n máa ń ṣe lódìdí ni wọ́n máa ń ṣe lódìdí ni wọ́n ń ṣáwọn náwó ni wọ́n. So àwọn súnà àwa láwà ṣe tàójì àwa láà ṣe tàójì fún bàbá pé bàbá kọ́nà ń járí yín pẹ́ o ẹ má náwó fún bídíà mọ́ lóòótọ́ owó yín ni àáfàá làwa àwa wà ní pòsíṣàn ká advice yín ẹ má náwó fún bídíà mọ́ òkè ó ń súnà wo lẹ rí tó bọ́ta tí ń fún bàbá wa ìlépè onísúnà wo lẹ́yìn rí tó bọ́ta tí ń fún wọn lépè àwọn bídíà náà ni wọ́n jáde ni wọ́n fún bàbá yìí lépè àwọn náà sì ni bàbá yìí náwó fún jùlọ. Níjọ́ ní mo rí fídíò kan ìyàwó wọn tẹ́ ń pè ní Sẹ́yìdà ẹnìkan sọ pé òun fẹ́ kọ́ mọ́ṣáláṣí òun bídíà ni o wọ́n sì lọ já 500 bags of cement 500 bags of cement fóní bídíà tẹ́ máa kọ́ mọ́ọ̀sì yẹn tán kí wọ́n mọ̀ ṣe ń bẹ̀ wọ́n mọ̀ ṣe wàsífà tìjàníyà ń bẹ̀ wọ́n mọ̀ ṣe wàsífà kọ̀dìríyà níbẹ̀. Ànábì sì sọ wípé la'ana Allahu man awa muhditha la'ana Allahu man awa muhditha ìṣẹ́bílẹ̀ àlọ́ kó máa bá ẹnikẹ́ni tí ń gboní bídíà láàyè ìgboní bídíà láàyè ìran kan nínú ẹ̀ náà ni wípé kíyàn provide àyè fún tí ó ti máa rí bídíà rẹ̀ ṣe ìran kan nínú ẹ̀ náà ni wípé kíyàn fi owó kún lọ́wọ́ kó fi lè àkúáyá àyè tí ó ti máa ṣe bídíà rẹ̀. Bàbá wa àwa Allah ó bá mi ṣe dáadáa fún yín Allah ó jẹ́ á rí yín pẹ́ ọ̀rọ̀ yín ò jẹ́ mọ́ èpè lọ́dọ̀ tàwa ọ̀rọ̀ yín kò jẹ́ mọ́ èpè lọ́dọ̀ tiwa gbogbo ìwọ tó ń tẹ anger faces problem ayé rẹ tó ń tọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́ lọ́ọ́ ṣe fún ọ ló jẹ́ kó o mọ̀ tẹ anger faces yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan o èmi ò lè sọ̀rọ̀ bàbá wa àwa láìda kò sẹ́ni tó wà tí ò níbi tó kù sí tó ti yé bàbá ò fẹ́ kí wọ́n gbẹ́nikẹ́ni lọ sí police station pé ká jókòó ká jọ sọ láàrin ara wa ni ṣé ẹ mọ̀ pé tá a bá dé kóòtù gan nígbà míì tẹ́ ń bá rí i pé mùsùlùmí ni ọ́ mùsùlùmí lélẹ́yìí ẹ wá ń bára yín jà tó báyìí ọ̀dà mo fún yín ní àǹfààní ẹ lọ jókòó láàrin ara yín kẹ́ ẹ bára yín sọ kẹ́ ẹ wá fún ilé ẹjọ́ lábọ̀ ilé ẹjọ́ gan kì í fẹ́ dá sí ọ̀rọ̀ ẹlẹ́sìn láàrin ara wọn wọn ì fẹ́ dá sí wọn ì fẹ́ dá sí wọ́n máa ń fẹ́ ká parí ẹ̀ láàrin ara wa ní. tó ti yé bàbá yìí sì kọ́ ló ní kí Saheed ó bú Mudirul Markaz àtẹnikẹ́ni tí Saheed bá bú bàbá yóò rán Saheed níṣẹ́ yẹn bàbá rí Saheed gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe wáàsí ohun tí wọ́n fẹ́ fi kún lọ́wọ́ wọ́n fi kún lọ́wọ́ wọ́n rí Sheikh Imran náà ní tó fẹ́ fi kún wọn lọ́wọ́ fi kún wọn lọ́wọ́ èmi náà wọ́n rí èmi náà òkè agbébọ́hò síwájú wọn bàbá bá ní ṣe bọ́ọ̀lù wọn tí wọ́n ṣe fún wa ọ̀hún rèé ọ̀hún lẹ́ ń wò yìí lọ́ọ̀kan yìí ìmọ̀ bóyá ẹ rí ó nìyí bàbá nìkan ló dá ṣe single-handedly èmi ò mọ kọ̀kọ̀ bàbá o Ọlọ́run ò sì gbé kọ̀kọ̀ wọn lé wa lọ́wọ́ pẹ̀lú ń tá a rí tí bàbá ń ṣe irú wa yìí o a sì nípò ká fún bàbá lépè bàbá ò ṣiṣẹ́ èpè sọ́dọ̀ tiwa sọ wá rẹ̀yìn tẹ́ ẹ lérò pé bàbá ṣiṣẹ́ èpè ẹ tún rò dáadáa ẹ̀yin rò pé wọ́n ṣiṣẹ́ èpè ni lẹ́bí ń fún wọn lépè tí wọn ò bá ṣiṣẹ́ èpè sọ́dọ̀ Ọlọ́run gbogbo èpè tẹ́ ẹ fi bàbá yìí ṣẹ́ bẹ́ẹ̀ ṣe kàálẹ̀ pé kọ́ mọ gẹ́tì bàbá kọ́ mọ gẹ́tì aráalé wọn kọ́ mọ gẹ́tì àwọn ọmọ wọn orí yín náà ní ń padà bọ̀ tó ti yé tọ́lọ́ ń bá pé kí irú bàbá yìí ó pọ̀ nínú àwùjọ wa oore ni ó jẹ́ fún wa
àmọ̀ràn mi fún bàbá wa Dr. Àwá òun ni wípé ẹ̀yin náà ti rí ojú ayé báyìí, ẹ ti tẹ́ ẹ̀ bá mọ̀ yàtọ̀ láàrin onísúnà tó ní bídíà, ẹ̀yin náà ti rí báyìí pé ó ń bídíà àwọn eṣekure, ẹ ti rí báyìí onísúnà wo ló bọ́ ọ̀tá tó fún yín lépè, oníbídíà wo ló blackmail yín, àwọn oníbídíà yìí náà ní tó ti yé, àwọn oníbídíà yìí náà ní ẹ yẹra fáwọn oníbídíà. Ṣé ẹ rí owó tíyàn bá ná fún oníbídíà kò ní í gba láàdá lórí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, owó tíyàn bá ná fún oníbídíà kò ní í gba láàdá lórí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, yàtọ̀ sí pé kò ní gba láàdá. Ká ní kò mọ̀ pé oníbídíà ni tẹ́ náwó fún un, tó bá ti wá mọ̀ pé oníbídíà ni kọ́mọ̀ náwó fún un mọ́, torí haramu ni kéèyàn fi owó kó fi gbé bídíà lárugẹ. Súnà ànábì ní kẹ́ ẹ máa náwó tiyín sí, gbogbo àwọn àáfàá súnà ò ní kẹ́ ẹ máa náwó fún. Wọn ì bá àpariwo, wọ́n ti pariwo Saudi darí, ariwo tiyín ló kù. Tẹ́ ẹ bá kọ lísì gbogbo àwọn àáfàá súnà jọ nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ wá ṣe dáadáa sí sàkání ẹnìkọ̀ọ̀kan wọn, orí ọ̀fọ̀ wọn kú ni, orí ọmọ fọ́ wọn ni, yóò ti yé. So lọ́lá pé ẹ̀ ń gbé súnà ànábì lárugẹ, so ti yé bàbá. So ẹ má náwó fún bídíà mọ́ bàbá o, wọ́n ẹ ṣe kúrè o, ẹ ti rí i pé àìmoore ni wọ́n fi san yín lẹ́san ní ìsìn, wọ́n fi àìmoore san yín lẹ́san rẹ̀, wọ́n fi èpè ńláńlá wọ́n fi san yín lẹ́san rẹ̀. Ṣé ẹ ti rí i pé súnà ní ọ̀nà, súnà nìyẹn máa ń gbé lárugẹ pẹ̀lú ìmọ̀, pẹ̀lú agbára, pẹ̀lú ipò, pẹ̀lú owó. Súnà ní kẹ́ ẹ máa gbé lárugẹ. Ẹ yẹra fáwọn oníbídíà, àwọn eṣekure o, wọn eṣekure. So ẹni tó bá wù nú yín, mo mọ̀ pé ẹ jáde lé mi lórí, ẹ jáde lé mi lórí fídíò tí mo ṣe yìí. Ẹ kàn lọ rántí wípé èmi ti ń ṣe dáwà láti 1980 mo ti ṣe dáwà, tèmi àti bàbá yìí tá a mọ́ra 4 years ago la mọ́ra. Bó ṣe wá sọ wípé bàbá ló gbowó fún mi pé kí bí mo ṣe ń gbógun tó ń Súfí ọwọ́ àpúrùfù ẹ̀, àbí bó ṣe wá sọ pé bàbá ló gbowó fún mi pé kí n mọ̀ tako ń bídíà. So ẹ bá ti wá jẹ́ ń súnà tó ń tako ń bídíà, tó ń tako ń Súfí, tó ń tún mùdírù yín ṣe, àwa nìkan náà ni ó gbowó fún, àbí ó ti dà. Bàbá Àwá, Allah ó máa kún yín lọ́wọ́ o, Allah ò ní jẹ́ kí tiyín ó bàjẹ́ o, Allah yóò bá ní tún tiyín ṣe sí dáadáa. Ẹ súnmọ́ àwọn onísúnà sí dáadáa, ẹ súnmọ́ àwọn onísúnà, ẹ súnmọ́ wa sí dáadáa. Allah ò ní jẹ́ kí tiyín ó bàjẹ́ o. Ẹ bá mi share rẹ̀ káàkiri káyé ó gbọ́. Stáǹdì tiwa ni wípé ẹni àdúà ni bàbá wa Dr. Àwá Ibrahim, ẹni àdúà ni wọ́n, ó ti yé, ẹni àdúà ni wọ́n. So bó tilẹ̀ gà sí wípé dáadáa tí wọ́n ṣe sí ìké oṣù náà wọ́n lè kéré sí oní ti bídíà, eléyìí náà ti wá jẹ́ ó ti jẹ́ ẹ̀rí táwọn gan fi mọ̀ wípé tọ́rọ̀ àwọn tó yọ kò gbọ́dọ̀ bọ́ sí ìké oní bídíà mọ́, tọ́rọ̀ àwọn tó yọ báyìí kò gbọ́dọ̀ bọ́ sí ìké oní bídíà mọ́. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.